olóyè Babátúndé Ayébọ chairman planning committee ẹ dákun bàbá níbikíbi tẹ́ bá wà ẹ yọjú sí wa ní tòsí ń bí lójú agbo yìí ká lè bẹ̀rẹ̀ ètò yìí ká lè ṣe kó lárinrin ká lè ṣe àwọn àlàkalẹ̀ ètò kó tó di pé àwọn bàbá àti àwọn ọ̀tọ̀kùn ní ìlú wọn wọlé dé ọ̀kan làwọn àwọn tí ń bẹ́ẹ̀ bẹ̀ wọ́n bá ń kí wọn. ìyọ̀dà fún ọkùnrin ní yẹlẹ̀ ẹjẹ́ ṣe báyìí náà kí kọ́kọ́ mọ̀ kí ìyá mi dáadáa ìyá tọ́lọ́run pé ìtọ́yàn tó tún ṣe lógo ìyá tọ́lọ́dúnmọ́ rẹ̀ ń gbà fún lọ́wọ́lọ́wọ́ yìí tọ́jà kẹ́dù ṣe ń pelé dùn àlẹ́ lọ́run ń da lóhùn ìwọ̀nà ṣèṣà ambassador prophetess Janet Àpèkẹ́ Dáramọ́lá màmá kọríkọrí JP màmá tọ́lọ́run gbà fún mo kí yín mọ́mì ìyá kọríkọrí láti ìlú Àkúrẹ́ mo mọ̀ kí yín o yóò dá fún yín ẹ̀ka àbọ̀ sáàrin wa ọ̀rẹ́ mi Mr. JJ ọmọ bàbá ó sójà òun àti mọ̀mọ́jọ kọ́ wọ́n rìn wá sí ní ẹ̀ka àbọ̀ sínú gbàrọ̀kè. bákan náà bàmí Káyọ̀dé Kọ́mọláfẹ́ kéèké ògbólógbò journalist tó ń mòye wọ́n bẹ láàrin wa ní ọmọ màmá Victoria mọ̀mọ́ mọ̀rẹ́ni kejì Kọ́mọláfẹ́ yọ̀dà fún yín ẹ̀ka àbọ̀ sí àríwá kí mo kí olórí láàfin bàmí ọ̀lẹ́ lóògùn yẹn prophetess Olúfúnkẹ́ Juliana ọ̀lẹ́yẹ lóògùn ní Jésù my mommy ẹ̀ka àbọ̀ sí àríwá ẹ̀ mọ́mí you are our mommy God bless you you are welcome ma and as the wife of Ondo State the speaker of the State House of Assembly you are welcome sir Honourable Suleiman Maitoto bàbá àgbàlagbà tí ò ní bàjẹ́ fún láéláé ẹ̀rí ọ̀bá ti wá wọ́n ti wá pa àwọn olórin lẹ́rìn lẹ́ẹ̀kan wọ́n ti ṣẹ́wọ́ sáwọn MC náà pé ká máa bọ̀ pẹ́ẹ́tọ̀ wá ń bẹ lọ́wọ́ wọn. wọ́n ní ẹ̀tọ́ wá ń bẹ lọ́wọ́ wọn pé káwa náà ká máa múra àti wá sí ọ̀dọ̀ wọn bí tọ́jú kù sí Honourable Suleiman Maitoto kìí tímọ́tímọ́ ti bàmí Olúwarótìmí arákùnrin Rótìmí Akéde you are welcome sir God bless you Honourable Dr. Kwazim Suleiman àwọn House of Assembly member ni àwọn náà pẹ̀lú bàmí Suleiman Maitoto ẹ̀ka àbọ̀ sí àárín wa yóò dà fún yín Honourable Fẹ́lẹ́mú Kútù bàmí Kọ́lé ẹ̀ka àbọ̀ sí àárín wa sà yóò dà fún yín kò ní bàjẹ́ Prince Olútóyè àti olórí wọn mọ̀ kí yín o bàmí Káyọ̀dé Fágbọ̀tẹ̀ àti olórí wọn ìbú elépo tí ò ṣe é fi sebẹ̀ elépo tí ò ṣe é fi dídòdò elépo tí ò ṣe é fi dín ẹyin tó yé ọ̀bọ kọ́ríkọ́rí kọ́nù yàtọ̀ àpò bàbá yóò sọjà Mr. JJ àwọn àṣẹ pọ́blíkì ẹ̀yìn náà dá sí wọ́n sì ń ṣòkì ní báyìí láì fi ní IT yọ̀dà fún yín kò ní bàjẹ́ mo kí yín dádì àti mọ́mì ẹ káàbọ̀ sí àríwá ẹgbẹ́ kan bẹ ní àríwá níyìn tá a gbúdọ̀ recognize wọn dáadáa bàbá alábìyẹ mọ̀ súnmọ́ mi tòsí Airline Club of Àkúrẹ́ Airline Club tó ti di Club of Nigeria Airline Club tó ti di Club of Africa Airline Club tó ti di Club of the Universe níbi tí bàbí Jagumolu wà Jagumolu himself Jagumolu Tony Babátúndé bàbá tó dé bàbá tó jókòó bàbá tó wájà. Ayàgàtà lọ́sìkì gbàgbọ́jì fún ní lónìí wọ́n lẹ́tọ̀ lẹ́sọ̀bílẹ̀ wọ̀ sílẹ̀ wọ́n lẹ́rìí ó jàgbá nǹkan ó gbé nǹkan nù ní lónìí àwọn ìwàràfà mẹ́rin ìwàràfà náà mẹ́rin. ẹni ńlá ní ṣe nǹkan ńlá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni His Royal Majesty Ọba Dr. Francis Adéfarakànmí Ìlúfẹ́mi lóyè one Ògúnrìntọ́ ọlọ́wọ́ àti ìlú Gbàrọ̀kè ọmọ kan mú ọmọ kan yìnbọn ọmọ wá ọmọ ẹkùn ọmọ òjòkó kérùkù sẹ́sẹ̀ ẹ̀wọ̀ mọ̀jẹ̀ kọjá torí ti bá kí bàbá kọ́ mọ̀dí pé èmi bára mi wú kábíyèsí mo ti fọ́dà dé láàfin àwọn náà tó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ mọ̀ kí wọ́n dáadáa yọ̀dà fún yín ẹgbà kí ní ìlọ́wọ́ mi sì yín ọlámídémídà ọ̀dà kò ní bàjẹ́ gbogbo àwọn àlejò tí a pè tó ti wà ń kalẹ̀
à ń kí ẹ kú kalẹ̀ àwọn kan wà ní lónìí a lè dárúkọ wọn. a lè dárúkọ wọn tán torí tí a bá ní àwọn kí everybody a ní kúrò níyì àmọ́ jẹ́ sáré kí wọ́n mọ̀ mí yìí èyí lórí ọlọ́wọ́ àjẹta mọ́mí wọn ti mara wọn báwọn ńgbà mo ní ìdórí kí kábíyèsí gbà fẹ́ lè jíǹkù iṣẹ́ yìí mo ní mọ̀ ní ìdórí kí ìyá ní gbẹ́mí jẹ́ẹ̀tì wá ìyá ìkí oríkì ẹ̀sà ilẹ̀ kún bíbà nígbà mo wá dé studio tí wọ́n pọ̀ṣẹ́ àpọ̀ studio èwo ni yọ kúrò èwo ni kí n pè sí torí àwọn oríkì òun dùn mọ́ yàn. The Lord is our muscle. Ẹ bá ń kí wọn bẹ́ẹ̀. The Lord is our muscle. is our muscle. Kì í ṣe bí blackwood. Kì í ṣe bí kàkàkàkà. Láíláí. Yorùbá. The Lord is our muscle. Ẹ wò ó oríṣiríṣi ẹ̀dá ní ìbẹ̀láyé. Bẹ́ẹ̀ni. Kíní kan tí ẹ̀sẹ̀ lẹ́ lé wa láìpẹ́ yìí. Ó yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Láńlẹ̀dì mi. Òun àtàwọn ẹni yóò tàkùtù ọ̀rọ̀ síra wọn. Ìyàwó ní my son. Do you know the difference between Gmail and email? Olúwa. Mo ní ọmọ wa ní mọ́mí what is the difference? Ìyá ní Gmail is when you use generator to send mail. Bẹ́ẹ̀ni. Ọmọ ní yes what do you say? Ó ní mo ní Gmail is when you use generator to send mail. Ọmọ wa ní mọ́mí kí ni email nígbà náà? Ìyá ní email is when you use electricity to send mail. Mo ní yé. Ó yẹ kán nà yá yẹn nígbà bẹ́ẹ̀. Ọ̀pàṣì. Àló yẹ kán nà nígbà Àlọ́ bẹ́ẹ̀. pàṣì. Ó mọ̀wé. Ọmọwé kọjá nọ́mà. Ó ti pọ̀ jù. Ó dàbí ìyá kan náà ládùúgbò wa ni kọ́lá kọ́kọ́ sàánú bí àwọn tọ́mọ̀ yẹn wọ́n máa ń pọ̀ ládùúgbò mi bíbá. Irú àdúgbò wo ló ń gbé? Kò tí ẹ̀ yé mi bàbá. Ìyá yìí ìtọ́sẹ̀lẹ̀ rẹ̀ wọ́n máa ń lọ sùkúù. Ọba páàsì dáadáa látẹ̀yìn. Tí a mọ̀ láàrin kíláàsì bóyá ṣe 30. Wọ́n á ní position 29 out of 30. 29 position. Àwọn 25 gbé ní ẹgbẹ́ kíláàsì. Ọmọ náà ló ṣe 25 position. Nígbà máa wá délé ní mọ́ mi èsì ìdánwò mi rè ìyá ní kòkèlè ló ṣe mọ̀ páàsì o. Ìdí ni láàrin à 25 mo ti 25. Ìyá dì mọ́ lọ́mú wọn lọ síbi tó ti ń taṣọ lọ raṣọ fún. Nígbà wá dé skul ọjọ́ kejì tíṣà wa ní màmá ọmọ yìí ò sì yọ sí kò mọ̀wé. Ìyá ní láyé tíṣà má sọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá padà sọ bẹ́ẹ̀ yóò dìjà láàrin àwọn méjèèjì lọ́mọ tó ṣe 25 láàrin àwọn 20. Kò fi kankan lẹ̀. Kò fi kankan lẹ̀. Ó parí gbogbo rẹ̀. Ọlọ́gbà gbogbo rẹ̀. Yóò dà fún yín. Bàbá tó wà wá rèé. Olóyè bàbá ẹ̀ máa yọ bàbá. Bàbá orí ìkúnlẹ̀ mọ̀ wàyí. Bàbá tó wà tìlú gbára òkè. Bàbá àgbàlagbà. Bàbá olóyè tuntun. Bàbá tó yẹ yíyọ pẹ́pẹ́ nínú oyè yìí. Bàbá gúwà. Kọ́tọ́ fẹ̀dá tẹ bàbá gúwà láyé. Wọ́n láti jẹ́ ẹni tó yá yìí. Ẹ̀tọ́ nítumọ̀. Amẹ́rin ránṣẹ́ ń ti mílíọ̀nì. Yọ̀dà fún yíyẹ tèmi nìkan. Ọkà mẹ́ta. Yọ̀dà fún yín bàbá. Bàbá gúwà olórí. Amọ́lọ́lọ́bí ọjọ́. Ó rẹ̀ mí ó wù mí. Èyí rà o. Èyí ó bàbá wà súnmọ́ mi tòsí. Ìsúnmọ́ni là ń mọ̀ ṣe ẹni. Ìyá dáadáa. Màmá gidi. Olórí dáadáa. Láàfin ọba. Láàfin bàbá dáadáa. Ìyàwó bàbá wa. Papa Gowanu ayé ọ̀tá mi bàjẹ́ lẹ́ni ẹni bá sẹ̀mí ládùúgbò wa kọ́ ọmọ sá lọ torí ìdí ara tí ìta fún nílẹ̀ ẹ mọ̀ ká o ẹ mọ̀ ká o fojú kò kí ní ìlọ o yóò dá fún yín kò ní yẹ lẹ̀ mọ́tò ní gbà yín ní kọlu mọ́tò ilé yẹn bá ń sa kíní kúrò lẹ̀ kọ́nà sí lónìí. Ọ̀dà ẹ jẹ́ ṣe báyìí kí n wọ́n lọ́dọ̀ ìyá mi. Ó bá mi sí ìjọba náà ń ṣẹ́wọ́ sí mi ń bẹ̀ yẹn ẹgbàá kíní lọ́wọ́ mi náà mo bọ̀. Bàbá wa olóyè Babátúndé Ayégbọ́ chairman planning committee bàbá àwọn retí yín lójú aago bàbá àti èyí bọ́bagún àti ìlú ìgbàrọ̀kè àdúgbò lọ́wọ́ yín màmá àwọn yóò ní kọ̀dé. Ẹ ṣeun. Ẹ dọ̀dọ̀jọ́ alẹ́. Àmín. Bákan náà la kí gbogbo àwọn lọ́balọ́ba ládéládé tó ń bẹ níkàlẹ̀. Bàbá wa right honourable speaker dádì àkìyí lẹ́ẹ̀kan sí i mo kí olórí bíyèsí
Èyélúà Adéjọkẹ́ Àgbẹ̀dẹ màmá ẹ kú oríire òní bákan náà mo kí olórí Ìyésọ̀run Tinú Adé Àgbẹ̀dẹ gbogbo àwọn ológun àwọn ọ̀gá ọlọ́pàá nítorí pé tẹ́bá wojú àgbo yìí ẹ̀ rí pé ìṣọ̀wọ́ ológun ìṣọ̀wọ́ ọlọ́pàá ẹ̀ gbogbo wọn náà dúró wámwám gbogbo yín bá pátálà kí pé ẹ̀kọ́ àgbọ̀dìdì ẹ̀kọ́ àyẹ̀sí ti kábíyèsí ọba Dr. Francis Adéfarakànmí Àgbẹ̀dẹ Ògidìdì tọ́ ọlọ́wọ́ àti ìlú Ìgbàrà Òkè tí gbogbo wa péjú pésẹ̀ tá a fi ń ṣàjọyọ̀ lọ́jọ́ tòní. Ìyọ̀dà fún yín ẹjọ́ ìlédè tí a fẹ́ ṣe yìí á ṣe lé ìbò á sì ṣe Yorùbá olórí ọ̀dọ́ mo kí yín bàbá ìyọ̀dà fún yín lẹ́tà tí ń bẹ lọ́wọ́ mi yìí torí mo ṣe ọba wọn àgbẹ̀ kábíyèsí sí mẹ́mọ̀ wọlé sáré wa níyìn ọwọ́ láti ọ̀dọ̀ chairman IDC Ìyẹ́bàmí Ṣíjì Ìjògùn tọ́jú chairman wa ní IDC Ìgbàrà Òkè Development Council wọ́n ní kí lẹ́bẹ̀rẹ̀ di ti ní English ẹ̀ wá fàìdí translate ẹ̀ ní èdè Yorùbá. On behalf of the executive and the members of Ìgbàrà Òkè Development Council, I welcome all illustrious citizens of our noble town to IDC Grand. The construction of one educational infrastructure is at an advanced stage. Our priority this year is completion of this project. We humbly request all citizens of Ìgbàrà Òkè to donate generously towards the completion of this project. We have put in place IDC Yearly Endowment Forum. Fund. Please pick any category that is challenging but affordable to you. 50,000 naira, 100,000, 200,000, and even a million naira. Details are in IDC WhatsApp platform. Please donate generously so that we can complete this project. Thank you. Ìgbàrà Òkè àgbè wá o àmì o Ṣíjì Ìjògùn chairman IDC Ìgbàrà Òkè wọ́n fi sọ fún gbogbo ọmọ ìlú Ìgbàrà Òkè kẹtẹ̀rì alílẹ́lẹ́kọ̀ọ́ lẹ́yìn odi lílo òyìnbó àti ní Nàìjíríà pé iṣẹ́ tá a rí yìí iṣẹ́ IDC ni ilé ìwé alálùbáríkà yìí tá a wò yìí iṣẹ́ IDC ni tá a bá sì wò dáadáa rí pé iṣẹ́ yìí ò tí ì parí ibi tá a fẹ́ gbédé àti ìgbédébẹ̀ rárá ìgbìmọ̀ Ìgbàrà Òkè Development Council wọ́n wá ń ràn wá lọ́wọ́ yìí pé kí a jọ̀ọ́ gbogbo wa tí a ní nǹkan ńláńlá lọ́wọ́ tẹ́lẹ̀dùnmọ́ni ti kọ̀dí ọ̀rọ̀ sí tó kọ̀dí ọlá sí tó ti bùkún fún wa pé kí a jọ̀ọ́ kí a lọ́wọ́ sí iṣẹ́ yìí oríṣiríṣi kàtígórì nǹkan tí a fẹ́ ṣe ló wà tí ó ti wà ńlẹ̀ ẹni tágbà rẹ̀ bá gbé 50,000 100,000 200,000 kódà 500 lórí 1 million bọ́lá sí ìrànlọ́wọ́ lórí 10 million kí ni kì í ṣe èèyàn kò sí ẹjọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa iṣẹ́ yìí ó wà lórí platform IDC yọ̀dà fún yín ìyá wa olórí láàfin bàmí Akérédolú first lady of Ondo State wọ́n wà láàrin wa níyìn àwọn mọ́mí tá a ti ń kí wọn látàárọ̀ èyí ẹ̀mí dáadáa rẹ o mọ̀mọ́ mọ́rẹ́ ní kejì ayakọ́mọláfẹ́ ìyá òkìkí ọlá wà màmá dáadáa yọ̀dà fún yín o ẹ̀ka àbọ̀ sí àárín wa olórí wa láti ọ̀dọ̀ IDC chairman wọ́n ní kẹ́ ti kọ̀ǹgàn bọ́ọ̀lù pé kó tó di pé abẹ́rẹ́ ètò gẹ́gẹ́ bí àṣẹ tí IDC chairman tọ́sọ̀ fún wa ìyá kọ́mọláfẹ́ ẹ̀rọ àgbàkínní ìrẹ́jọ́ ẹ jẹ́ kí mọ̀mọ́ mi dáadáa èyí èmi lùkàlùkà ìyá dáadáa tí ìṣe kọ́mọ́ tọ́jú ọ̀kan náà wọ́n my mommy ìyá mi dáadáa mọ̀mọ́ mo rẹ́ni kejì àyà kọ́mọláfẹ́ yọ̀dà fún yín ìyá òkìkí ọlá nìyẹn ẹ̀ṣẹ̀ kò ní bàjẹ́ olórí wa kọ́ àgbà easy man ẹ̀yọ̀dà fún yín tóní àdéhùn kí ọkẹ́ ọ̀lẹ́ PC Wonder sọmi melody sọní Ìgbàrà gbogbo ẹ̀yin tèmi Ìgbàrà Òkè gbogbo yín mú kí lẹ́yìn lóde lẹ́nu kankan kí olórí wa kọ́ bá kíní báyìí kọ́ sọ́dún ni. Ladies and gentlemen, for the new project, we're asking that we please donate generously
donate generously towards this laudable project. We know that's what KBSC is all about. Development, is an entrepreneur, someone who's gone across building bridges, helping the community. He has been up there in the forefront of helping and ensuring that all the community is developed. So we're asking you to donate towards this laudable project. You can go on the website to find out all information and details of what you need to do and how you can support this laudable cause. Please, the technical committee should please give us support. We need the technical committee to give us support at this end where we have the executive, the dignitaries, where the dignitaries are seated. We need the technical committee to please give us support. Some of the fans are not working. Àwọn tó wà ní ṣáàjì ètò iná àwọn fáàtì gbàdábẹ́ kánópì yẹn kò sí kankan tó ṣiṣẹ́ dákun ẹjọ́ torí ọlọ́run bàbá jẹ́ àkókò yìí kí yèyí oge sọ́sì àlùkò akíntafẹ́ commissioner local government service commission all the way from Ekiti state wákò náà erelu kìsì ìgè ẹ̀ka àbọ̀ sórí ètò àdìsẹ́ ṣọlá ọmọdọ̀ṣọ́ chairman Ekiti state local government service commission àwọn táwọn ayéfẹ́lẹ́ àwọn wàsí àdìdẹ́gbò ọjọ́ wọn ṣèlówó níṣì ó kọjá bẹ́ẹ̀ láti tẹ̀sán ọmọdọ́ṣọ́ ọmọ ìgbà tó ronú owó tó sí. ó já sí ọ̀rọ̀ ìbáyọ̀ àwọn òrèlè ọmọ ẹgbẹ́ sí ọmọdọ́ṣọ́. mo ṣe mi ti nílé mo mọ̀ pé bí mo ṣe ń pè mo mọ̀ pé mo ṣe ń pè.
ṣe òṣè lẹ́nu báwọn dúró ní àdúgbò. ẹ kí ọlọ́wọ́ ló kù sà. gbogbo yìí kan tọ́kọ́tọ́ ń lọ sí lọ́lọ́gbọ̀n ìgbìmọ̀ jùlọ. ẹ kí láfíà nasarawa chancellor ìtàkọ́ ọlọ́sùn ọlọ́wọ́ rẹ̀ rèé fàáì. Oya afẹ́ ògidì lára rẹ̀ gbà. Ẹ kí ló náà wọlé Michael ọlọ́lá jìnnà ló ṣe. Ẹ kí Prince olùtọ́yẹ ti ṣe wọn. Wọ́n ń gbé ti rà láti dúdú. Àmìlẹ̀ kò sí làlá sí gbogbo ọlọ́run ààrùn bàbá òkìlẹ̀ ṣe ìwà lókè lábàbálẹ̀ gbígbókè lábẹ̀rù ara rí bàbá wa gbàgbé ṣe ẹ̀kí láfíà. Chancellor of the Futsal Convention Visa ọlọ́lá ń bọ̀ ròdò ẹ̀kísíkà ọlọ́yẹ lòdì ọlọ́lá ń bọ̀ ròdò ara wa rèé ara rèé. ẹ̀kíkà ìgbàna ayé níbi nìkì wọlé ọlọ́lá ń bọ̀ ròdò àwọn ìtàgẹ̀dẹ̀. Àgbàdo ní tìyẹ̀ kò sóbi lọ́gbà ní ọkọ̀ ọlọ́lá fún bá rògbò ọlọ́lá ṣọ́ọ̀bù ìgbàgbọ́ ara wa rèé ara wa rèé bàbá wa rèé bàbá wa rèé bàbá wa náà aláya lójú ọmọ ojú síkà àti gbọ́dọ̀ ọmọlọ́lá ló gbọ́n rèé bóyá bàbá wa rèé bàbá wa rèé bàbá ní bàbá wa rèé bàbá wa rèé olùtọ́yẹ tó ṣe bàbá wa rèé olùtọ́yẹ tó ṣe bàbá wa rèé ọmọlọ́lá ló gbọ́n rèé bàbá wa rèé bàbá náà ní bàbá wa rèé bàbá wa rèé bàbá wa náà ní Prince olùtọ́yẹ tó ṣe ìdí ẹ̀ ló lè bàjẹ́ lọ́lá ẹlẹ́dùnmọ́ rẹ̀ bàbá wa rèé bàbá wa rèé bàbá wa ló ṣe bàbá wa rèé bàbá wa rèé olùtọ́yẹ tó ṣe bàbá wa rèé bàbá wa rèé bàbá wa rèé olùtọ́yẹ bàbá wa rèé ọmọ wa náà ni bàbá wa rèé olùtọ́yẹ mi ọmọ bá bàbá ẹ̀ ọba ni olùtọ́yẹ mi ọmọ bá bàbá ẹ̀ ọba. Bàbá àgbà àrùgbó ọjọ́ ẹ̀wòrò bó ṣe pọ̀. Olùtọ́yẹ ọmọ bá bàbá ẹ̀ ọba ni olùtọ́yẹ ọmọ bá bàbá ẹ̀ ọba. Olùtọ́yẹ mi ọmọ bá bàbá ọba ni olùtọ́yẹ mi ọmọ bá bàbá ọba.
olùtọ́yẹ ní ọmọ bá bàbá ọba mi. olùtọ́yẹ ní ọmọ bá bàbá ọba. gbogbo ọlọ́wọ́ tó wà nígbà lọ́wọ́ pátápátá mọ́tò ọlọ́wọ́ fẹ́ǹsì gbogbo ní pátápátá mọ́tò lọ́lá nílé ìdúró ní gbọ́dọ̀. olùtọ́yẹ ní ọmọ bá bàbá ọba mi. olùtọ́yẹ ní ọmọ bá bàbá ọba. olùtọ́yẹ ní ọmọ bá bàbá ọba mi. olùtọ́yẹ ní ọmọ bá bàbá ọba. ọmọdé níbi wà nígbà pápápá nídìílé tí ó kó. ẹni à palace láfíà asọ́ra ó wá gidi òdúdú òdúdú dáadáa lọ́dá. gbogbo ní pápápá ní kí lọ́lá dúdú lẹ́yìn gbọ́dọ̀. ọlọ́wà ní kanṣu ọlọ́wà palace ẹni à ọgbọ́n mi ti yọ asọ́ra chancellor wọ́n sọ nígbà gbogbo ọ̀rọ̀ mi fi kíákíá. lórí sọ ọba àgbẹ̀bẹ̀rẹ̀ ló ní kàkí gbogbo ìlú ìjìnbọ̀lá. a ó sì kí gbogbo ìlú ọ̀pọ̀ọ̀pọ̀. Oko ọ̀dà tó. Ọba ọ̀gbọ̀n ló ní kakí gbogbo ní olùfẹ́mi lórí náà fi kí gbogbo ìlú ọgọ́gọ́. Olùfẹ́mi lórí ló ní kakí gbogbo ìlú ọgọ́gọ́. Àwọn sì kí gbogbo ìlú ọgọ́gọ́. olùsọ́mùlẹ̀ agbábí mi ti wọ́n ọmọ ọlọ́lá sáyẹn ní ìdúrà mi lẹ́yìn lóde ká kí gbogbo wúwo ayọ́ sì kí gbogbo ìlọ gbọ̀ngbọ̀. ọba Francis adéfaragbọ̀n àgbẹ̀rẹ̀ ọgbà tó tóbi yàrá ó súnmọ́ bọ̀ ní àìdọ̀ta àpọ̀jù ọba ní ọ̀rọ̀ ìgbèjì ìdúgbòmílẹ̀ wá mo ti sọ àràbà ní bàbá ẹni abalaba ní bàbá ọlọ́wọ́ dallas ó kó sí bàbá pátápátá mo sí ìlú pátá aláìsí ìdúró ní gbọ́dọ̀. ọlọ́wọ́ dallas ó kó sí pátápátá mo sí akíyẹmí à láfíà gbogbo nasarawa chancellor federal university àkúrẹ́ olóògbé mọ́tò òkúrú pátápátá mo sí lọ́wọ́ ìlú ìrẹ́lẹ̀ gbọ́gbọ́. ìyára wọn ẹ̀yìnkàn ikọ́ bá mi lọ ẹ̀yìnkàn ikọ́ bá mi lọ. ìgbésẹ̀ bí méjì ọkọ̀ Francis àgbẹ̀gbẹ̀ ìpò ọ̀rọ̀ tó fi kìlọ̀kìlọ̀ ẹnìkan kọ́ bá ní bọ̀rọ̀ ẹnìkan kọ́ bá ní bọ̀rọ̀. gbogbo orí adé pátápátá ló fún ọlọ́run ló bí lọ́wọ́ ẹnìkan ikọ́ bá ní bọ̀rọ̀ ẹnìkan ikọ́ bá ní lọ́rọ̀ ẹni ara bá fi ẹni ara bá fi ìjọba mẹ́ta pọ̀nà òfò àkíyèsí ọ̀hún. sà ṣọlá ló fún
gbogbo ọ̀rọ̀ mo fún kíákíá. bàbá ọmọ ilé sanwó ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìfúnwọ́ gbogbo orí wájú pátápátá mojú jùmọ̀jùmọ̀ ìlẹ̀kẹ̀ ọtí ní fìlífìlí ẹ̀míà lásánárá ló sì sọ òdúdúgbò lọ́dún jẹ́ òdúdúgbò lọ́dúngbà. Ajíbọ́lá ni mo fi ìṣòro. Gbogbo ní pátápátá mo kí lálá ìdòdì lọ́dún lọ́wọ́. Gbogbo ọlọ́lá tó wà ní kalẹ̀ pátápátá ló fún. Ààrẹ gbé ló ṣe méjì ọ̀rọ̀ ìjọ nílò. Ẹ̀kí ọ̀nà lórí ṣúgà ọ̀lẹ́yẹ gbogbo ọ̀rọ̀ mo ní kíákíá. Olùsòwò ní bàbá kan, olùsòwò olùtì, olùsòwò olùsòwò. Ọmọlọ́lá mi bẹ̀rẹ̀ dé. Ọlá ẹ̀ gbogbo nígbà mọ́ra. Gbogbo nígbà bọ́lá mi kí lọ́lá mi. Orí ẹlẹ́kọ̀ọ́ wọn ni wọ́n wá kọrin mímọ́. Mímọ́ mímọ́. Yíká ohun ìṣẹ́ sọlọ́run àwọn ẹlẹ́gbẹ́ ọkùnrin mímọ́ 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 lórí ìṣẹ́ sọlọ́run àwọn ọlọ́ọ̀bẹ lára. Wọ́n wá ọkùnrin mímọ́ 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 mímọ́. Yíká ohun ìṣẹ́ ọlọ́run àwọn bíọ́dọ̀là ọwọ́ akọrin mímọ́ 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 ọlọ́lá mú báre dé mímọ́ lórí ìtẹ́ ọlọ́run àwọn bíọ́dọ̀là. bí kéré mọ̀ báre dé bàbá yà ọlọ́lá kan ti mọ̀ ní wípé ọmọlọ́lá mú báre dé bàbá mi ti yẹ olórí orí. Ẹ̀yin tẹ́lẹ̀dọ̀ pátápátá lè kí o. Ẹ kí Bọ́sítọ́nì bàbá gbà mí president ẹ̀làjọ mi ti lé tókò. Ọmọlọ́lá mo ń gba èkó. Ó ní mímọ́ wọ́n bọ̀ rí mímọ́. Mímọ́ ó ní ìmọ̀ mímọ́. Ó yá yíká èyí jẹ́. Sọlọ́run àwọn gbọ́dọ̀ làwọn wá pẹ̀lú wọn. Mímọ́ 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 lórí ìfẹ́. Mímọ́ mímọ́ lórí ìfẹ́. Sọlọ́run àwọn gbọ́dọ̀ là. Ẹlẹ́gbọ̀n pàwọ́ kọrin mímọ́. Ẹ̀tọ́jú pọ́sítọ́nì ọlọ́wọ́ ni. Ẹ̀tọ́jú níyì ọwọ́ dìbò. Ọmọlọ́lá mo gba òdo. Ẹ kí ọlọ́wọ́ mi gba lásìrẹ́sì. Gbogbo mẹ́lá ń pọ̀ pátápátá mo kí o. Ọmọlọ́lá mo gba òdo. Ó yá ẹ bá mi gbọ́jú Kristẹni mi. Sẹ́ni mi o. Mo máa rè pé president gbogbo ẹ láti ẹbí tí ló tó tóbi olónìyàn ọmọlọ́lá mo bá rè pé ṣètọ́jú lóògùn ẹ̀dí
ọlọ́lá fẹsẹ̀ ọmọ ọlọ́lá ló bá rògbò ẹ kí lórógùn ẹ̀ẹ́dí ọlọ́lá gbajúmọ̀ o ẹ kí ẹ̀sìn bá sọ́lé ní Àjàyí ọlọ́lá ló bá rògbò ẹnìyà òun àti ìjọ ọmọ ọlọ́lá ló bá rògbò wọ́n wá bọ̀rin mímọ́ mímọ́ lórí ìjà sọ́lọ́run ọ̀gá ọ̀gá. Ọlọ́wọ́ ti dé ọmọ ọlọ́wọ́ mi máa jẹ ẹ máa míyàwó lẹ̀ ẹ máa ra bíbí ke ọlọ́lá gbajúmọ̀ ó sanwó ọlọ́wọ́ bíkè ó sanwó nílò ọlọ́wọ́ bíkè ó sanwó ọlọ́wọ́ gbogbo ti rárá ọlọ́lá mo máa ròde ó ti sọ ẹ̀rọ ra níyàwó lẹ̀ o ó yá ọlọ́wọ́ mà ló ti dé ẹjọ́ ó yá ẹ̀rọ ra níyàwó lẹ̀ bíkè 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 ẹ̀rọ ra níyàwó lẹ̀ ó sanwó ọlọ́wọ́ bíkè bíkè ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ mo bá ròde bíkè bí o ọmọ ọlọ́lá gbajúmọ̀ ní ó sanwó ọlọ́wọ́ yín kan sí ọba kọjẹ bí mo bá ròde ẹni à láti ya gbogbo nọ́sẹ̀wá chancellor Federal University of Technology Àkúrẹ́ ọmọ ọlọ́lá mo bá ròde ọmọ ìyá ẹlẹ́gbọ̀n ọlọ́lá mo bá ròde ẹlọ́ra níyàwó lẹ̀ ọlọ́wọ́ mà tún ti dé ìlú bẹ́bí ló wọ́n gbogbo iye ìgbàlódé ọmọ ọlọ́lá mo bá ròde ògiri ti tọ́ mo bá ròde ọlọ́wọ́ mi o ẹkí ní sàmì gbogbo Àkúrẹ́ ọmọ olùṣọ́gbà tó relé ọmọ ọlọ́lá mo bá ròde ẹ̀míà dọ́kítọ̀ ẹ̀míà mi gbogbo Nasarawa nàgbàdùn ní tìyẹ Nasarawa ó máa ní bàjẹ́ Abubakar mi o mo bá ròde ẹ máa wọlé ẹ̀rọ mi máa wọlé tọ́ba ti lòlé wọlé ẹ̀rọ mi máa wọlé tọ́ba ti lòlé wọlé ẹ̀mí àwòlẹ̀ ẹ̀rọ mi máa wọlé ẹ̀mí àwòlẹ̀ tọ́ba ti lòlé wọlé ẹ̀kíní kèmí ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀rọ mi máa wọlé aya ẹ̀kí ọba gbọ́dọ̀ mi ọmọ lọ́la ló mú bá ròde síbẹ̀ àwọn tí láfíà Dr. Abubakar dìde ṣèyí ọlọ́lá mo bá ròde tímọ́tímọ́ ọba Ògúnwùsì ni ọní ọ̀fìfẹ́ aláwa máa wò lọ mọ́ ó ti sọ ẹ̀mí ẹ̀ á ṣe dúpẹ́ o rọra ní àwòlẹ̀ ọlọ́wọ́ mà tún ti dé ọba àgbẹ̀dẹ máa wọlé máa ọmọ ọlọ́lá gbajúmọ̀ o ọmọ ọlọ́lá mo máa ròde máa rọra ní àwòlẹ̀ tọ́ba sì jòyè wọ́n ti dé rọra ní àwòlẹ̀ tọ́ba sì jòyè wọlé ẹni àwòlẹ̀ rọra ní àwòlẹ̀ tọ́ba sì jòyè wọlé ẹni àwòlẹ̀ rọra ní àwòlẹ̀ ẹni àwòlẹ̀ tọ́ba sì jòyè wọlé. Thank you, ẹ ṣe gan ni. Ẹ dákun àwọn gbogbo èyí èèyàn wa gbogbo àwọn èèyàn wa tó wà níbi kálọ́pù ẹ dákun ẹ sún sẹ́yìn. Ẹ jọ̀ọ́ dírẹ́fà mọ́tò ọlọ́wọ́ palẹ̀sí. Ẹ jọ̀ọ́ dírẹ́fà tó pààkì bọ́ọ̀sì síwájú bí ẹ dákun ẹ bá wa gbé. Security personnel We're calling on all the security personnel to please get round and control the crowd. Security personnel, please control the crowd on the VIP stand. We're calling on the VIP. We're calling on all the security personnel, so please assist
to èyí control ló the ní crowd. ọlọ́wọ́ kábíyèsí ẹ̀kú ọdún èmi màmá ń bọ̀ à ń bẹ̀ ẹ̀kú oríire. gbogbo ẹ̀rọ nílùú ẹ̀dákun ẹ̀dákẹ́ ìlú ẹ̀jọ̀ torí ọlọ́run ẹ̀dákẹ́ ìlú kábẹ̀rẹ̀ tòun pápá. the security personnel. Please, if you have no business, if you have no business within the VIP stand, please leave. gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ̀jọ̀. If you have no business within the secure VIP stand, please leave now. gbogbo ẹ̀yin agbófinró ẹ̀jọ̀ àwọn tí ò bá yẹ kó wà lábẹ́ VIP stand ẹ̀jọ̀ ẹ bá wa múùfù wọn kán kúrò ẹ dẹ́kun ká lè bẹ̀rẹ̀ ètò a mọ̀ pé gbogbo yín lẹ nífẹ̀ẹ́ kábíyèsí ẹ dẹ́kun gbogbo nínú ẹ̀jọ̀ dẹ́gbà tó páàkì bọ́ọ̀sì ẹ dẹ́kun ẹ bá gbé thank you gbogbo ẹ̀yin onínú gbogbo ẹ̀yin èrò thank you we are going to start the program right now. Please, we want to invite Pastor Soya Aluko. We want to invite Pastor Soya Aluko. Before we have Pastor Aluko, can we all please rise for the national anthem? Can we all rise for the national anthem? Please, shall we rise up for the national anthem of the nation? Ẹyẹ lórí ẹ dúró náà o. National anthem. Compatriot, Nigeria's gone away to serve our fatherland with love and strength and faith. The way of our heroes shall never be vain. To serve fast and far, the nation morning, faith of peace and unity. Thank you, God bless you. Opening prayer by Pastor Soya Aluko. Pastor Soya, engineer, please. Pastor Soya Aluko is the president, the club of Ibaraki. Pastor Dr. Soya Aluko JP, you're welcome, sir. Our Heavenly Father, we thank you, we appreciate you for giving us this day. We thank you for giving us this opportunity to witness the first year anniversary of the Royal Majesty of Adefara Komi Agbede to give you the talk. And Heavenly Father, everything is in your hand. We know that it is you that is giving us this cake in Ibarote this time. Father, we call upon you as we are here, your presence this time around to come and please be with us. We want you to be the Alpha and Omega of this reception. Everything that we are going to do here today, our Heavenly Father, want you to take control of everything. We thank you because you are bringing us here far and here. We in our midst here today, we have the emirs, we have the governors, we have the ministers, we have the senators, we have the reps. We have all different personalities across the whole country. Father, as you are bringing us down here, we pray that everybody will go back to a different destination with peace in the mighty name of our Jesus Christ. Our dear Heavenly Father, we call upon you to come and take control of this town in Ibaroke during the time of our new king that we are marking the first year anniversary today. We want everything to be peaceful. We want you to give him the knowledge and the wisdom and understanding that he needs to govern this town.
We ask this for him in the mighty name of Lord Jesus Christ. Also, we pray for all the KBACs that are here today. I pray that in the mighty name of Lord Jesus Christ, the different town and the community that we all came from, it shall be peace in Jesus' name. I call upon you, O Lord, to come and be the Alpha and Omega of this country, Nigeria. We want Nigeria to be in peace. We don't want any trouble. We don't want any war. Father, come and do so in Jesus' name. Amen. The every governor of Ondo State will put it into your hand, and other governors across all the country. Father, come and be with them. Come and grant them the wisdom and understanding to govern the different states that they came from. Let it be so in Jesus' name. Amen. The food that we are going to hear today and the one that we have eaten, Father, come and pour your blood upon it in Jesus' name. Amen. As we finishing this program, we going back to our different destination. We hand over every movement into your hand. Father, let everybody land safely in our different destination in Jesus' name. Amen. All this we pray in the mighty name of Lord Jesus Christ. Thank you, Jesus. In the mighty name of Jesus Christ we pray. Amen. Ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́. wọ́n ní fún wọn látẹ̀wọ́. Hey, come and pray for us in the. Yọ̀dà fún yín ó sì ń lọ báyìí àwọn bàbá wa tí àti àwọn ìyá wa tán kọjá wájú wa akíyí o akáyé o bàbá kẹpẹ́ o yọ̀dà fún yín we want to have our prayer and every prayer in Muslim way as well. You're welcome. We are in prayer. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنين كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا يكلف الله نفسا إلا وسعها لا ما كسبت وعليها ما كسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحملنا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة به واعف عنا يا الله واغفر لنا يا الله أنت مولانا فانصرنا على القوم الكافرين. May Almighty Allah bless this occasion. Amen. Thank you very much. Yọ̀dà fún yín. God bless you. Allah God bless you. Now go there. Thank you. We appreciate you all. You are welcome. Ẹ jẹ́ ń ṣe báyìí àtọ́nílé àti àlejò gbogbo wa tá a wà ní ìkótó di pé a ṣe àfihàn ẹnikẹ́ni gbọ́dọ̀ lámìdí ẹja jọmọ ṣe kíní káwọn fìfì alágbára alára ti bọ̀ ó tó di pé a ṣe àfihàn ẹnikẹ́ni ní ojú agbo lónìí mo fẹ́ kí gbogbo wa tá a wà lójú agbo yìí àtàwọn tá a jókòó àtàwọn tá a dìde dúró ká dìde báyìí láti kí kábíyèsí wa bàbá mi aláyélúwà ẹni yìí ẹni ẹ̀yẹ bàbá tó lóun gbà fún lọ́wọ́lọ́wọ́ His Royal Majesty kábíyèsí ọba Francis Adéfarakànmí àgbẹ̀dẹ ìlú Fẹ́milóyè wà ògidìdì tọ́ ọ̀dúndún aṣòde dẹ̀rọ̀ kábíyèsí wa mo fẹ́ kí wọn ká dìde báyìí ká kí wọn kẹ́ ó káàbọ̀ sáré wọn gbà tí mo bá ṣe kábíyèsí fún bàbá ó yẹ ká dìde ká ní kábíyèsí fún bàbá ó yẹ o kábíyèsí o káde ọpẹ́ lórí bàbá o. ọba Adéfarakànmí agbẹdẹlẹpẹ lẹẹfi dàálẹ gàràgà kábíyèsí lọpẹ mi débi owó tó lọkọ lọ́wọ́ sọ wà láàyè ni ẹ bá rí ẹbí ọwọ́ ìgbàrà ọlọsílẹ̀ bá lọ sóko sàdánkàtà ni wọ́n ń gbé fún o ọlọ́wọ́ gbogbo èèyàn tí ọlọ́sẹ̀yọrí ẹsẹ̀ kábíyèsí lẹ́ẹ̀kan ṣoṣo kọrinlẹ̀ ẹ kú ìmúra o kábíyèsí ẹjẹ́ kí n bẹ́ ẹjẹ́ ń bẹ́ kò lè pẹ́ kò lè dènà mọ́ yunifásitì ńlá kan ń bọ̀ lágbègbè yìí lágbára olúwa ẹ kú ìmúra sílẹ̀ mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ bàbá ẹ̀yin master of the ceremony ọ̀yá ẹ tó gbé sókè díẹ̀. Thank you very much. Please, we want to invite my brother Kuro now to come and introduce our dear Emir. Over to you, please. Your Excellencies, Your Majesties, the distinguished ladies and gentlemen, we're here to introduce we're in the house now to introduce His Royal
Highness Dr. Isa Mustafa Agwai, the Emir of Lafia. Zaki! The Emir of Lafia, 44 years on the throne. He is currently the chairman of the National Council of Emirs and Chiefs. Ladies and gentlemen, he is the Chancellor of Kuta for over 12 years. He's also been there at the Tafawa Balewa University for about 10 years or thereabout. He's currently the Chancellor of the Federal University of Atureke in Bayelsa State. 44 years on the throne. He is a peacemaker. He is a nationalist. He is a detribalized Nigerian. He has been across Nigeria. Last part of us, just about this year, they were in the southern part of Nigeria, the eastern part of Nigeria, all around, stretching hands of friendship, building bridges, building relationships. Ladies and gentlemen, please, one of our oldest on the throne, one of the oldest on the throne in Nigeria, over 44 years on the throne. Zaki. Also, we want to welcome our distinguished guest who has come here today to celebrate with the Olowo of Ibaroke, Oba Dr. Francis Ade Farakanmi Agbede Ogidi.